tán lórílẹ̀ o ẹ̀yin náà làwọn rí báyìí tí ọ̀pọ̀ àṣìbí balẹ̀ pé yóò padà wá dáa náà ni láìpẹ́ náà ni a rí pé ìkójọpọ̀ tí ó ti ń wáyé àsọyépọ̀ tí ń lọ lọ́tọ̀ tí ń lọ lọ́sì wọ́n pe ẹgbẹ́ kan ní ADC ìbẹ̀rù gbogbo ẹ̀yin olóṣèlú tó ń sá lọ níbo gan ni bàbá wa aṣáájú alílẹ̀ Yorùbá alàgbà Bọ̀dé George wà báyìí lónìí. ó ṣe kó ohun ilẹ̀ kí gbogbo ń pẹ́ kú rọ́jú Olódùmarè ni ọba tí kì í tọ̀yàn kò dẹ̀ ń tẹ̀yàn torí téèyàn bá ti fi Olúwa síwájú kò sẹ́rù èyí tá a bá nílùú ìsìn àdúrà ló kù ká bẹ̀rẹ̀ sí gbà àdúrà ni òtún àdúrà ló ń gbà agbára kì í gbà tí n bá dé pé ara ò kan mí irọ́ ni mò ń pa oríṣiríṣi ọ̀bẹ́njọ́ kó erin ni ìkílà ìjọba wo la ní tá là ń dù sí bí à ń dù sàn ní àná dráìvà ọ̀rẹ́ mi kan ó lọ sí ọ̀nà Lẹ́kì lọ́nà Ajá yẹn ó wá ń bọ̀ ní ìrírò rí o wà nù mọ́tò ẹ̀ ọkùnrin kan géńdé ló bá ṣì ló bẹ̀rẹ̀ sí bùjẹ́ bí ìgbà tí erin tí kìnìún jẹ ẹran léyà ó bùjẹ́ ó jẹ ẹran awa ẹ̀rí tó kígbe tó gbogbo ara ẹ̀ jẹ ṣé ibi tá a dé nìyẹn lánàá náà ọmọ kékeré kan ló ń wá Kánò ló ń gbé òun láti Yólà ló ti wá ó wá gun àwọn kíní billboards ńlá tó máa ń ṣe yẹn tó fi ń ṣe advertisement ló bá gun lọ pé òun máa jábọ́ láti ibẹ̀ ní gbogbo èrò bẹ̀ máa jábọ́ kí ló dé ká dúpẹ́ pé ìjọba wọn ní àwọn rescue team àti fire brigade wọ́n ṣàṣe rárá gbé irin wọn sókè tọmọtọmọ wá lẹ́nu tó ní kò kí ló tún dúró de ọmọ kékeré ló ń dúró ṣe láyé now oríṣiríṣi àbòsí bẹ́ẹ̀ oríṣiríṣi àbòsí ẹ̀tàn irọ́ bàǹtìbàǹtì àfi bí olúwa ẹ̀ bá fọ́ lójú tí ó fọ́ nímú tí ò bìkítà tó máa sọ pé èèyàn ò sí lù ebi tó wà lù yìí sìn kò sírú ẹ̀ rí o kíjọba kankan má tanra wọn jẹ ipò náà lé kiri bó ṣe máa digbá tó máa dọ́gbọ̀n ta ló lẹ́ tó máa di dọ́là gbogbo àwọn tiwa tó ń kóra wọn jọ wọ́n lọ ṣe kinní kan coalition tara wọn náà lé lọ o èmi yìí torí mi ò kúrò nínú ẹgbẹ́ tiwa àti sọ ẹ tó bá fẹ́ lọ kó máa lọ Olódùmarè ò lọ́bì kankan nínú bí àwọn bàbá tó polongodo tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí wọ́n wo gbogbo wàhálà tí àwọn òyìnbó yẹn ti dálẹ̀ sílùú gbogbo ẹ̀ pé kí la ṣe lè ṣe tó máa sọ̀lú dẹ̀rọ̀ tí inú àwọn èèyàn máa dùn ọmọ kan tó máa ń ṣe ìlú ilé mi ti kàwé primary school St. John School Arọlọ́yà ní àdúgbò wa ní Lagos Island mẹ́lẹ̀ àmì ni mo lọ sí Ìjẹ̀bú-Òde grammar school mi ò travel kúrò lẹ́kọ̀ọ́ rí tenant kan lé wa ló sọ bàbá mi pé jẹ́ kó lọ sí grammar school kó lọ sí boarding house kó lè gbé kó máa lọ sí Baptist Academy Methodist Boys High School grammar kó ní kó jẹ́ kó lọ síbẹ̀ bí ìgbà tí Olúwa rán sí wa ni o that was the fourth time láyé mi ti máa travel kúrò lẹ́kọ̀ọ́ it was 1960 from one mi lè bí tó bá fara balẹ̀ tó dẹ̀ ní ìgbàgbọ́ nú Ọlọ́run gbogbo nǹkan tó lókàkú máa dì láyé ó ti kọ́lẹ̀ ó bá lé ilé títí tó bá bá
tó bá fi ẹ̀mí Olódùmarè síwájú ẹ kò fẹ́ o ṣe ni fara ẹ balẹ̀ èyí tó bá máa kàn ẹ́ á kàn ẹ́ gbogbo nǹkan téèyàn dẹ̀ ń rí tó jẹ́ pé bí ìnira ó ń kọ́ ẹ lọ́gbọ́n ni kó wá sọ di pé kò sẹ́lòmíì àfiwọ́ kò sí èèyàn kan náà àfiwọ́ kò sí gbá àfiwọ́ méjìlá ẹ̀ wà láyé àní òkè èyí tẹ fẹ́ lọ ṣòṣèlú kí lóyìnbó ń pè ìwọ tó bá lọ sí tó sọ pé ẹ̀yin aráàlú ní constituency ẹ dìbò fún mi kí n lọ ṣiṣẹ́ yín ni kó padà lọ láti lọ rí pé o sọ̀lúdẹ̀rọ̀ fáwọn aráàlú fáwọn èèyàn ẹ àwọn tó dìbò fún ẹ ní kò ṣe tara ẹ àfiwọ́ àfọmọ ẹ àfìyàwó ẹ ṣé ìyẹn náà lọ tò ládìbò fún tó bá tún dìbò tọ́tọ́ tún ti ṣe wùrúwúrú tó bá ṣe mẹ́ àní ò lọ ilé ìjọba àmì kò lọ sí kóòtù lọ sí ilé kìíní kò lọ bá tribunal oríṣiríṣi jọ́ọ̀jì ló máa ń sọ ìwọ ni gómìnà ìwọ ni president ìwọ kí ló wá ní ká lọ dìbò fún tọ́n bá lè sọ pé ok ẹ padà kẹ lọ tuntun and sórí olórí ààbò sínú ẹ̀ ní INEC wa àwọn tó ń ṣe ètò bá ṣe ń dìbò olúwa wà ó dẹ̀ ń wò wọ́n ìyà tó pọ̀ jù láyé orí wọn ló máa wà. ìyá INEC. kò nẹ́ẹ̀kì kankan o tara wọn náà ṣe àwọn alábòsí játijàti àwọn náà dá gbogbo wàhálà ilẹ̀ nígbà tẹ ọjọ́ kí ni òkè àwọn ẹtí ò wọlé tó sọ pé wọlé tó bá débẹ̀ kí ló fẹ́ rántí àwọn tó dìbò fún ṣé tó bá jẹ́ pé òótọ́ ló mọ̀ pé àwọn ará bí yẹn ǹjẹ́ kò ní ṣiṣẹ́ wọn tó bá débẹ̀ kò sí ètò kan bẹ̀. mo wò títí lóru mọ́jú ọmọ kékeré tó jábọ́ láti fẹ́ jábọ́ ó fẹ́ parẹ́ ni o èyí tí ó ṣẹ̀ṣẹ̀ lọ gba tetanus gbà téèyàn tá kì í ṣe ẹranko tó dẹ̀ bẹ̀rẹ̀ sí bújẹ ó mà bújẹ rẹpẹtẹ mo ti ní kọ́sàn mú fọ́tò yẹn ránṣẹ́ sí mi tán láti gbé lọ ó kọ ẹ̀jẹ̀ ó dẹ̀ sá lọ kí lọ́lọ́pàá mú kí làwọn èèyàn lolúkàkú gbégbé nígbà tí òun ṣe pé ẹranko ni ó ti di ẹranko torí bí ebi bá pa lion tó bá rí ẹ kìnìún ó máa fi ẹ buta ní bọ́lá ń ṣe dóhùn yẹn so àwa náà àwọn èèyàn sì ti wá di ẹranko láti máa bùyàn jẹ tí ó fẹ́ yoni tí ẹran tó ń bù jẹ yẹn tí ó fẹ́ yoni àbí ò bá jẹ́ pé nǹkan míì ti jáde lágbárí ẹ̀ so gbogbo àwọn tó ń kóra wọn tó àwọn bàṣẹjọ òbí tó ń so lẹ́rù tó ń dá wàhálà lẹ́nu ẹgbẹ́ tiwa ni ọlọ́run á fi ìṣọ́ ìṣọ́ wọn o èyí tèmi kàn fẹ́ sọ fún wọn ni pé kán roore o wọ́n ti ṣerú ẹ̀ rí o kí ló ṣe máa wo ìrókò igi ìrókò nú igbó tí igi yẹgẹyẹgẹ kan máa dúró sẹ́gbẹ̀ẹ́ tó máa ní kò sí bóun ò ṣe jẹ ẹni tó bá fẹ́ lọ kó máa lọ. táwa ní ìrókò Tinubu ní ìrókò ní PDP ìrókò Tinubu ò ní ìrókò ó ti sọ pé òun ẹgbẹ́ tiwa ò dàbí ẹgbẹ́ APC ó sọ pé òun lòun ní ẹgbẹ́ yẹn tó bá òun ló ń mú síbi tó bá wọ̀n ẹ́ á fi ẹ́ síbẹ̀ tó bá dẹ̀ wọ̀n ẹ́ o tó bá lóun lọ́bì kankan ò lè lọ. APC tó bá lóun lọ́bì kan ṣé mi ni mo sọ ni ṣé mo jẹ́ àti gbọ́ ó ní I own it òun lòun ní èèyàn kankan ò lè dé kó lòun ní ẹgbẹ́ tiwa àbòsí ló dé torí kẹ́ni má ní gbogbo pé àfẹ́mí ló kó àwọn ará bí yẹn kan lọ mo fẹ́ wá sọ nǹkan kan fún wọn o kọ́lọ́hún jẹ́ kí wọ́n kàn padà sílé wọn àti ẹbí wọn àti gbogbo wọn kàn jókòó kàn roore o torí nǹkan tán fẹ́ ṣe tó bá wo àwọn bọ́n ṣe pọ̀ sí wàá rí i pé
ilẹ̀ Ọya náà ti wá, Òkè Ọya ìlú tí wọ́n pọ̀ sí. wọ́n ti pọ̀ jù. Bóyá dàgbà tó láti rántí ìtàn bí Nàìjíríà ti bẹ̀rẹ̀, torí great grandpapa great uncle mi Herbert Macaulay papa ẹ̀gbọ́n ló jẹ́ sí great grandmother mi, òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú Nàìjíríà 1922. Ó dáwọn òyìnbó wo làwọn ilé tí wọ́n kó wá tó ń sọ kiri, àwọn náà jìjọ lọ léèwé pẹ̀lú àwọn tó ń lọ sí yunifásitì ibẹ̀ ni. Ṣé mọ̀ pé bíi grandfather ni the first African bishop Papa Ajayi Crowther ló jẹ́ sóhun. Ẹbí ni wọ́n. Ẹ̀rọ ẹbí ọmọ Ajayi Crowther ló bí Herbert Macaulay. Papa ẹ̀ ni Babington Macaulay. Ọmọ Ajayi Crowther, ọmọ ẹ̀ obìnrin lòun yẹn fẹ́ ló bí òun, bó ṣe tọmọ grandmama tèmi nìyẹn. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú pé kí ló wà láyé yẹn jẹ́ àìsopọ̀, bó ṣe ń lọ sọ́tún ló ń lọ síbi. Nígbà tí Zik dé láti Amẹ́ríkà, gbogbo àwọn bàbá wó lọ́wọ́ gbogbo wọn yẹn, àwọn yìí wà ní Òkè Ọya, wọ́n wà nílùú òyìnbó. Wọ́n ń kàwé lọ́wọ́. Wọ́n ń kàwé lọ́wọ́. Bó ṣe mú Zik bí ọmọ nìyẹn. Kò sọ pé Ìgbò ni, kò sọ pé gbá ni, kò sọ pé tọ̀hún ni, ó fà bí ọmọ ni. Kò ṣẹlẹ́yàmẹ̀yà. Àtọ̀ torí pé ó rí pé ọmọ yìí bó ṣe ń kọ̀wé ó dáa, bó ṣe fà mọ́ra bí NCNC ṣe bó ṣe múlẹ̀ dúró lẹ́kọ̀ọ́ nìyẹn. Tó bá dẹ̀ rántí nígbà táwọn Papa Awólọ́wọ̀ wọn dé 1950 late 40s àti Rotimi Williams àti gbogbo àwọn colleague wọn bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ àti Chief Bode Thomas tí gbogbo wọn máa bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn tó bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí. The two federal constituencies ta ní lẹ́kọ̀ọ́ NCNC ló ń wọlé because of Papa Herbert Macaulay. But òun ò fi tribalism eléyìí bí kan ló ti wá bí kan ló wà. Ebi kó lè dá fún ìlú náà ló ń du kiri ní Papa dúró bó ṣe ń lọ sókè Ọya ló ń lọ sókè bí ló ń sọ pé ẹ jẹ́ àṣepọ̀. Ó ní nǹkan mẹ́ta tí Papa sọ pé look, èṣù táwọn ará bíi gbìn sílẹ̀ bíi 1914 láti bẹ̀rẹ̀ o. Amalgamation kí wọ́n northern protectorate. Northern kí wọ́n yé pé ìdárúkọ ẹ̀sìn Protectorate. Northern Protectorate wà, Southern Protectorate wà. Queen Elizabeth ń gbẹ̀ ló wo pé gbèsè táwọn rí ní Northern Protectorate ó ti pọ̀ jù, èrè táwọn ń jẹ ní Southern Protectorate ti pọ̀ jù, bó ṣe dá kọ́mítì kan sílẹ̀ tó jẹ́ pé Lord Harcourt yẹn náà fi form Port Harcourt. He was the Secretary of Commonwealth nígbà yẹn, bàbá yẹn lọ. Report tó kọ ló sọ pé nígbà tí jẹ́ pé red lélẹ̀ wà tí black lélẹ̀ wà, ẹ jẹ́ àsọwọ́pọ̀ ká lè reduce iṣẹ́ wa for their own interest tí wọ́n ti ẹ̀ mọ̀ pé bóyá ilé pé wọ́n bára wọn mú èdè kan náà náà sọ ìgbìnì kan náà ṣe kò kàn wọ́n torí ìtara wọn ni. Nígbà wọn náà kó sínú wàhálà tiwọn. Ṣé ara dẹ ìlú òyìnbó fún rẹ̀ sí? Ìgbà tó yá làwọn náà nígbà tí tó di gbìgbì àwọn Scottish àwọn ò gbà mọ́, àwọn fẹ́ máa lọ, àwọn Irish láwọn fẹ́ máa lọ, àwọn Welsh náà láwọn fẹ́ máa lọ, gbogbo wàhálà tí a ti kó lẹ̀ bí tọkọ̀ lẹ̀ wá pọ̀ bí kẹlẹ̀bẹ̀ gbùrà làwọn wọn bá ní òkè ẹ̀mú sùúrù. Scotland ẹni administration ti Welsh ẹni administration ti Ireland ẹni administration ti gbogbo yẹn ló wà sí pé wọ́n yìí ń wò bó ṣe fẹ́ ṣọ. Torí ìgbà kan ò lè lé ayé pẹ́. Bọ̀ bí àwọn ilé ìtàn ṣe wá gbégi pé àwọn lọ́bì kan náà ẹ̀yin náà ni àwọn bàbá tán jókòó tán forí gbalẹ̀ tán gbogbo pé
kí la ṣe fẹ́ ṣe yìí PDP a ní àyè bá ṣe ń ṣe nǹkan wa ètò wà. bàbá ńlá ètò lọ́fílẹ̀ táwọn bàbá yẹn ti gbélẹ̀ àwọn ẹni tó dẹ̀ convene meeting yẹn G14 níjọ́ náà lọ́hùn bàbá Alex Ekweme kọ́lọ́hún fọ̀run kẹ́ rọmọlúàbí ni ó dẹ̀ bẹ̀rù ọlọ́run á dẹ̀ pọ́nlé kò sí bọ́n ṣe máa kọ ìwé ìtàn Nàìjíríà tí orúkọ ò ní jáde òun ló kó gbogbo wọn jọ ó pe Bọ́lá Ìgè láti ìwọ̀ oòrùn ó pe Jimoh Obodo láti ìlà oòrùn ó pe àwọn gbogbo wọn látòkè ọya Rimi bàbá Solomon La bàbá Siroma gbogbo wọn yẹn ló kó jọ àtòrí funfun àtòrí pupa àti gbogbo ní ẹjẹ àjókòó ẹjẹ àtúlù ìtò wọn dẹ̀ ṣe wọn wá torí wàhálà tá a máa ń rí nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ 1960 ẹ rí i pé àwọn majority tribes nìkan náà lágbára minority tribes wọn kàn máa wò bí gbúre bẹ́rì ni ọ̀nà máa pín bá ọ̀nà máa pa wò àjọ ò lè dùn béèyàn kan ò ní bó ṣe pín ìlú yìí ni àwọn adé wọn jókòó bí first republic ṣe fail ni bí second republic ṣe fail ni ẹ wò bó ṣe tọwọ́ bọ western region 1962 bàbá Awólọ́wọ̀ ó sọ̀rọ̀ náà ní federal parliament torí ìgbà tó ń ṣe ìbò yẹn ní western region wọ́n ṣe wúrúwúrú ká ṣọ́ra àwọn dàlẹ́ ni o ó ti dìtàn mo rántí ìgbà yẹn ìkànnì wọn ní ẹ dìbò fún wa bẹ́ẹ̀ dìbò fún wa nígbà tí ìwọ bá lòun wá bo èèyàn tó ní ẹ dìbò fún wa bẹ́ẹ̀ dìbò fún wa àti ní 51 bank assurance láwọn èèyàn ò dìbò bó ṣe ń sọ̀rọ̀ àwọn secondary school mọ́ ẹ 1962 I was in form 3 lórí ẹ dìbò fún wa bẹ́ẹ̀ dìbò fún wa àti ní 51 bank assurance a máa wọlé òun ò nídìí nígbà tó bá sọ fún àwọn èèyàn tó máa dìbò pé ò nídìí wọn ẹ kí ló ń wá ńlẹ̀ yẹn ǹjẹ́ wàhálà kọ́ ni wọ́n bá náà wọlé wọ́n lọ sí parliament bàbá Awólọ́wọ̀ náà wá lọ tóun ti wá sí federal ló ń wà ń bẹ̀ ìgbà yẹn náà wá sọ pé wàhálà wà ní western region so prime minister Tafawa Balewa make statement pé kán wá sí consent state of emergency kán declare state of irú ilé tí Bọ́lá declare ní Rivers lẹ́nu ní bàbá Awólọ́wọ̀ bá dìde láwọn náà wàá fi ọ̀nà kẹ́ bàbá yẹn kò di prime minister ló kò di head of this jalè sọ̀rọ̀ lù ìka márùn tiẹ̀ iṣẹ́ tó ṣe sí ilẹ̀ Yorùbá mi tí ì rí olúwa ẹ̀ ṣé o mọ̀ pé Yorùbá ń sìn ó ti di 6 states lánìí sìn àbí nígbà yẹn ẹyọ kan yẹn mà ní láti western region láti Ìbàdàn d'Ògbómọ̀ṣọ́ dé Òkè Ògùn dé Warri dé Àsàbà dé Ajégúnlẹ̀ dé Badagry dé boundary ní Àpápá western region Fádèyí tẹrí yẹn ní Ìkòròdú bẹ ní western region ló dé sí then Ìdí-Òro ní Mushin side gbogbo Mushin gbogbo ọ̀nà Lúùtù yẹn western region mà ní bàbá yẹn jókòó Ìbàdàn ló ń rúlẹ̀ 1952 to 59 kò tí ì sí olúwẹ̀ iṣẹ́ tó ṣe gbogbo eléyìí tá a máa ń sọ pé Yorùbá kàwé alájú ẹ̀ta ló dálẹ̀ so ó wá ń sọ fún wọn pé Mr. Prime Minister àwọ̀ wo ló wà ní western region ṣé torí lóun wà ń bẹ̀ nínú parliament ìjọ yẹn ó láwọn èèyàn méjì wọ́n ṣe bẹ̀rẹ̀ báyìí nìkan bẹ́ orí honorable láti Ògbómọ̀ṣọ́ ló bẹ́ sórí tébù ló lọ gbé kínní méjì táwọn tó máa ń gbé síwájú speaker ó fẹ́ fọmọ́ speaker lórí ṣé pé nǹkan míì dé sórí máyé ni ó ní kan tó wá láti Ajégúnlẹ̀ ìyẹn náà bá bẹ̀rẹ̀ sí ju chíà lójú àwọn méjì ó láwọn méjì tán
ó láwọn tán tiẹ̀ nígbà tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá dẹ̀ kì wọ́n mọ́lẹ̀ wọ́n fi hàn pamọ́. gbogbo olúkàkú dẹ̀ jókòó òun dẹ̀ kẹ́rù òun torí òun ṣe bẹ́ẹ̀ òun kọ̀ wá wòran ni lóun dẹ̀ jáde ìgbà tóun jáde àwọn èrò tó wà ń ta ò tiẹ̀ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti wà nílé. So Mr. Prime Minister kí ni ẹ̀ṣẹ̀ wo ni a ṣẹ̀ ní Western Region tó lò declare state of emergency? Violence wo èmìdèrú wo ló wà? Ṣé ó wà ní Ògbómọ̀ṣọ́ ni? Ṣé ó wà ní Mọ́kọ́lá ni? Ṣé ó wà ní Ajégúnlẹ̀ ni? Ṣé ó wà ní Gbẹ̀ǹkiri ni? Bí bàbá ṣe sọ̀rọ̀ ọjọ́ yẹn lọ́wọ́ ni ọ̀ torí kó má dàdàkúdà rẹ̀ torí ìbẹ̀rẹ̀ èṣù lárí àmọ́ parí ẹ̀ o láti 1962 yẹn láti bẹ̀rẹ̀ títí ká fi lọ sí civil war. Ṣé wọ́n pé ńgbà náà declare state of emergency wọ́n ti dá coca commission of inquiry kíní kan this gbogbo Ìkẹjà tá à ń rí industrial estate yẹn ta ló dálẹ̀ gbogbo GRA tó ń wo Ìkẹjà ń bẹ̀ yẹn ta ló dá gbogbo ẹ̀ lẹ̀ free education public health agriculture ńkọ́ àwọn àgbẹ̀ sọ̀lúdẹ̀rọ̀ lẹni tó bá yàn pé kó lọ ṣiṣẹ́ tàbá lọ honorable tó bá wà nú ẹgbẹ́ tó jẹ́ pé tara ẹ̀ ló lé lọ bó ṣe ń gbẹ̀yìn ẹ̀ nìyẹn. bàbá àwọn alábòsí ti wà tó ń lọ pé wọ́n kàn fẹ́ bẹ̀ wọ́n pé kán wọ yàrá wọn pẹ̀lú àwọn ẹbí wọn orúkọ wo náà fẹ́ sọra wọn lọ́jọ́ iwájú torí ìjọ kan kò sí bó ṣe lè mọ́ ṣe tó ikú ló ń gbẹ̀yìn yẹn níjọ́ tó bá dẹ̀ kú wọ́n ní sọ pé ẹgbẹ́ Túndé jáde ẹgbẹ́ Bọ́sẹ̀ jáde ẹgbẹ́ òkú bọ́ta àbí ẹgbẹ́ òkú ẹ̀ jáde ẹgbẹ́ tó kí ló tún fẹ́ dì gbogbo àbòsí tó ń ṣe fúnra wọn èmi kò fẹ́ bẹ̀ wọ́n ọmọ tí 1914 amalgamation torí bọ́n ṣe ṣe é sìn wọ́n pera wọn 98% of them Òkè Ọ̀yà náà ti wá wọn àwọn kan àjọ ìwọ̀n àwọn kan ẹni tó bá fẹ́ lọ kó máa lọ ṣùgbọ́n kọ́ wò ó pé ṣé kì í ṣe pé iṣẹ́ àbòsí táwọn Gẹ̀ẹ́sì ṣe náà fẹ́ parí ẹ̀ torí 111 years ní ilé ni o láti bẹ̀rẹ̀ àsopọ̀ yẹn o adẹ̀ tí ń ṣe ó ti ń lójútùú olúkàkú ti èmi ò rí nǹkan tó iṣẹ́ tèmi ṣe tẹ́lẹ̀ iṣẹ́ ológun ni o wọ́n sọ pé tó bá máa jẹ́ comrade ẹlẹ́gbẹ́ inú ibi tó ń ti tẹ́tí lọ jagun pé lẹ́gbẹ́ Yorùbá ni o ẹnikẹ́ni tó jẹ́ Nàìjíríà ló lè wà lẹ́gbẹ́ o bó dẹ̀ ṣe máa jà fún ẹ tó òun náà ń jà fúnra ẹ̀ ìwọ náà dẹ̀ láti jà fún pé tó bá yìnbọn tó bá bà sórí bí ìwọ ṣe máa jà hàn ní rírú ẹ̀ rí o ó jẹ́ Yorùbá ó jẹ́ Ìgbò ó jẹ́ Haúsá torí ìwà rò pé bóyá èmi ló kàn wàá ja ìjà yẹn bíi wọ́n ṣe kọ́ wa ni à ń láti so mọ́ra wa ká nífẹ̀ẹ́ ara wa ká ṣiṣẹ́ fún àwọn.